Kíkí Oòduà o, kíkí Oòduà o, ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí. ẹ káwọn sójú òpó oríyìn dídí Oòduà ìwògbọmọ Oòduà ẹ jẹ́ àjọ gbọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú alága ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ ti Ondo dókítà Àgbájé Abíọ́dún Samson àríwísí wọn nípa ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa sọ àwọn nǹkan tó pé owó tó yàtọ̀ sí tí ọ̀pọ̀lọpọ̀ fọkàn sí nípa bí àwọn àjọ elétò ìdìbò ṣe ń ṣe àwọn ẹgbẹ́ òṣèlú yòókù. wọ́n bá a sọ̀rọ̀ wípé ṣé kì í ṣe wípé wọ́n fẹ́ sọ ẹgbẹ́ òṣèlú di ẹyọ kan ṣoṣo ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá lábẹ́ ìjọba tó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ yìí ìjájọ́ máa lọ. orúkọ mi ni Honourable Dr. Àgbájé Abíọ́dún. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run yọ̀ọ̀dá fún àwa wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀dọ́. Mo ti ṣe youth leader rí ní state yìí, mo ti ṣe state secretary, mo ti ṣe state treasurer, mo dẹ̀ ti gba ipò nígbà tí gómìnà Olúṣẹ́gun Ràmọ́ọ̀mí Mímíkò tó ń ṣèjọba. Mo jẹ́ special adviser on political and special duty. Lónìí mo jẹ́ state chairman ní Labour Party gbogbo Ondo state. Ìpínlẹ̀ Ondo state tá a bá wò ó dáadáa ká wo bí wọ́n ti ń ṣèjọba látẹ̀yìnwá ìgbà tí Adéfara ti ṣèjọba ní ayé democracy. Ẹ rí i pé ẹ tún wá compare ìgbà tí Àgàgù ṣèjọba ká tún wá wò ó sígbà tí Mímíkò ṣèjọba ká tún wá sọ nípa ti Akérédolú. A rí i pé ìjọba ayé tó wà lóde òní ó kù díẹ̀, wọ́n nílò láti ṣiṣẹ́ takuntakun nípa ìkíní nípa ètò ààbò. Ètò ààbò kù díẹ̀ káàtó ní ìpínlẹ̀ Ondo. Màá fẹ́ rọ gómìnà wa, wọ́n gbìyànjú ní tiwọn, so kí wọ́n jọ kán túbọ̀ gbìyànjú sí i. Mo rí pé a lè fi Ondo state náà fi wé àwọn state yòókù. Irú a rí nǹkan tó ṣẹlẹ̀ ní Benue state ní àsìkò àjíǹde tá a ṣe kọjá yìí, a rí tó ṣẹlẹ̀ ní Katsina àti àwọn ìpínlẹ̀ tó kù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ilé ìṣẹ̀lẹ̀ nípínlẹ̀ Ondo. A túbọ̀ rọ gómìnà wa láti túbọ̀ tẹpá mọ́ iṣẹ́ takuntakun. Then fún àfikún, tí ẹ bá rí gbogbo ibi táwọn ìṣẹ̀lẹ̀ burúkú wọ̀nyí ti ń ṣẹlẹ̀, a rí i pé ọ̀nà kù díẹ̀ káàtó, a ní ọ̀nà l'Ondo state. Mo lọ sí Ìdó-Àní, mo rí i pé àwọn area wọ̀nyẹn kò sí ọ̀nà rárá, a lè rin ìṣẹ́jú kan. Ẹ rí i pé gbogbo à ń jálùkòtò à ń dìde ni olófà tí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí fi ráyè ń jáde tó ń fi attack àwọn èèyàn wa. Ẹ wo ọ̀nà Àkókó, ẹ wo ọ̀nà Ìkàrẹ́ sí Àjọwá, ẹ wo ọ̀nà Àjọwá sí Àyèré, ẹ wo ọ̀nà Àkùnù. Ìyẹn tiẹ̀ ó tún ṣe ń sọ díẹ̀, bọ̀tẹ́lẹ̀ báńdì ẹwà àti Àyèré ibi táwọn oníṣẹ́ ibi wọ̀nyí ti láyè ṣiṣẹ́. Ẹ wo àwọn orí omi lọ́hùn. Ẹ jọ̀ọ́ ààrẹ gómìnà wa fún ọ̀nà láti gbìyànjú. A rí pé Ondo state tóbi lóòótọ́, ká tó máa sọ̀rọ̀ lórí North Central District, Central District àti South Central District Ondo state. Ó yẹ ká pín sí ìpínlẹ̀ mẹ́ta, ṣùgbọ́n níwọ̀nba àsìkò yìí a bẹ̀ gómìnà wa sì rọ̀ wọ́n pé kí wọ́n jọ̀ọ́ kán túbọ̀ tẹra mọ́ iṣẹ́ tó wà nílẹ̀ yìí. Ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́. Bí ẹgbẹ́ òṣèlú Labour Party nípínlẹ̀ Ondo àti lórílẹ̀‐èdè Nàìjíríà a ti ṣèjọba nígbà kan nípínlẹ̀ Ondo tí Ràmọ́ọ̀mí Olúṣẹ́gun Mímíkò tó lo àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party tó ń fi ṣèjọba. A rí pé wọ́n ṣe dáadáa, ṣùgbọ́n lónìí kí làwọn gẹ́gẹ́ bí alága Labour Party ìpínlẹ̀ Ondo a ti sọ pé láti age of 40 years down kò sẹ́ni tó bá jáde nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tó fẹ́ contest, ọ̀fẹ́ ni a máa fún ní fọ́ọ̀mù. Then àwọn ọ̀dọ́ wa dẹ̀ ti ń jáde náà láti contest torí àwọn ló ní ọjọ́ ọ̀la tó dára. So a ní ìpinnu tó dáa fún àwọn ọ̀dọ́. Kì í ṣe wíwá káwọn ọ̀dọ́ bọ́ sí ìgboro kó máa kidnap káàkiri àbí kó máa jalè àbí kó máa jà àbí kó máa jàgídíjàgan kọ́ ló fẹ́ tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe. So mo rẹ àwọn ọ̀dọ́ kan wá sínú ẹgbẹ́ òṣèlú Labour Party láti wá díje fún ipò, àyè gbà wọ́n. So ẹgbẹ́ yẹn jẹ́ ẹgbẹ́ bàbá àti ìyá tàdé focus lórí obìnrin. Ẹ rí i pé nílàkalẹ̀ wa báyìí nípa àwọn obìnrin náà, a rí àwọn obìnrin wa náà tó ti jáde irú gẹ́gẹ́ bí Honourable Dr. Ọláyẹmí Ẹlẹ́sàodò náà ó ti jáde ní Àkúrẹ́ North, Àkúrẹ́ South, ó ti jáde fún ipò rep lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti ń díje náà, wọ́n ti ń campaign kiri. Mo dẹ̀ rí pé ó jẹ́ kan nínú àwọn olóṣèlú tó jẹ́ pé àárín ọjà ń bẹ̀ ni wọ́n wà, tó dẹ̀ ń ṣe dáadáa sí àwọn ènìyàn. So bá a ṣe ní plan fáwọn obìnrin náà la ní plan fáwọn ọ̀dọ́ àti àwọn arúgbó wa.
mo rò pé gbà tí Mímíkò wà lórí àlééfà èmi náà jẹ́ ìkan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́, mo jẹ́ special adviser nígbà yẹn àwọn political. Ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn arúgbó àwọn sanwó fún wọn, àwọn fún wọn lówó, owó ìdákọ̀mú. So gbogbo àwọn plan wọ̀nyí náà àwọn àgbẹ̀ wa tá a bá ra àdá ara pump tí wọ́n fi ń pọ́n oko à ń tà á ní owó tó kéré, àjẹkówó yẹn pọ̀ jù. Gbogbo nǹkan bẹ́ẹ̀ la ń ṣe nígbà yẹn, akọ́ ọjà nígbà yẹn, akọ́ ọjà káàkiri. Kò sí ìlú tẹ́ bá dé lónìí tẹ́ ní bá iṣẹ́ Labour Party ń bẹ̀, tẹ́ ẹ̀ bá rí ọjà ń bẹ̀, ẹ̀ rí town hall, ẹ̀ rí health center. Kò sí bó ṣe kò kílù yẹn kéré tó ní gbogbo Ondo state yìí, kò sí ìlú tẹ́ ní rí lógo Labour Party ń bẹ̀ nígbà tá a ṣe ìjọba. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ondo state ẹ jẹ́ ká wá sábẹ́ òṣèlú Labour Party láti wá gbé àpótí, a sì wà síbẹ̀, Ọlọ́run ràn wá lọ́wọ́. Tí a bá wo ẹgbẹ́ òṣèlú lónìí, a rí i pé àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyẹn wọn ò ní ìpinnu tó dáa. Wọ́n ń pariwo pé APC ń lọ sí kóòtù ó ń lé wọn dànù, kì í ṣe APC ló ń lé wọn dànù. Ẹ wo ADC tó ṣẹ̀ dé, ṣé ẹnìkan ṣoṣo Àtíkù dìde lọ ra pátì? Ṣé pátì yẹn ò ní constitution ni? Pátì tó ní constitution, ẹnìkan dìde ó lóun ra pátì, ó dẹ̀ dissolve gbogbo ESCO. Ẹ rí i pé àwọn other side, àwọn Bala side, wọ́n á ní pé pátì tó ní constitution kí ló yẹ káwọn ṣe, wọ́n lọ sí court. Ẹ rí i pé court náà ni wọ́n wà. David Mark kì í ṣe ọmọ ẹgbẹ́ ADC tẹ́lẹ̀, ọmọ ẹgbẹ́ PDP ni. So mo dẹ̀ rò pé Congress ló máa ń gbéyàn wọlé, láìsí Congress èèyàn lè dédé wá gba ipò nínú ẹgbẹ́ òṣèlú kan. Ẹ wo Labour Party tó ń pariwo lónìí, ẹ rí i pé Niladi Usman àwọn kan náà ló lọ gbé, àwọn Obi àti Alẹ́ Sotí ló lọ gbé. Ọmọ ẹgbẹ́ PDP ni, is a former minister ní abẹ́ òṣèlú PDP lánàá. So ìgbà tí gbogbo wọn dẹ̀ wá bí táwọn á dà sí ni káàkiri láti jẹ́ olórí níbẹ̀. Ìdí nìyẹn táwọn tó ní ẹgbẹ́ fi ń lọ sí court láti gba ẹ̀tọ́ wọn. Ẹ wo SDP náà tó ṣe give judgement wọn ní appeal court náà, ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ náà sáwọn náà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ náà, ẹ wo PDP náà, kì í ṣe wọ́n pariwo Wike kì í ṣe fọ́ọ̀tì Wike. Ẹ rí i pé nínú ìgbà tí wọ́n ní alága wọ́n dẹ̀ tún ní akọ̀wé, kò sí ẹni ìwé tí wọ́n fẹ́ kọ sí INEC, alága sign, akọ̀wé náà sign. Ṣùgbọ́n nígbà tí alága nìkan bá sign tí akọ̀wé ò sign, ẹ rí i pé gbogbo ilé tí wọ́n bá lọ pàdé ní court, ẹ rí i pé court tí mò ń tọ́, court ló máa jà fún ẹ̀tọ́ wọn láti gba ìjọba yẹn padà fún. Akọ̀ ń parọ́ pé APC kì í ṣe APC. Wàhálà wọ̀nyí wà lórí ọ̀kánjúà tó ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Àwọn tó bà PDP jẹ́ lánàá, àwọn náà ló ń fọ́n sí pàtì káàkiri tó ń bà á jẹ́, àwọn náà ló ń bà political party jẹ́ lónìí. Ẹ wá rí i pé Labour Party ó jẹ́ pé kan tó yẹ kó dúró dáadáa. Nínú APC àti ẹ rí ìbò ìgbà táwọn kọjá jáde fún ìbò president lánàá ní 2023, ẹ rí i pé APC wọ́n ná state mẹ́fà, state 12, àwa náà win ní state 12. Ẹ wo ìbò tá a kọ́ win for the first time pé a contest fún president. Ẹ rí i pé ẹgbẹ́ ìṣèlú Labour Party ó jẹ́ ẹgbẹ́ tó yẹ pé ó tàn káàkiri tó níràwọ̀, ẹgbẹ́ tó yẹ pé bàbá àti ìyá àtọmọ ló ní, ẹgbẹ́ tó dẹ̀ ní ọjọ́ iwájú tó dáa ni. So ẹ rí i pé ẹgbẹ́ yìí ní ìbò tó ń bọ̀ yìí a tún máa, in fact Ọlọ́run á tún máa gbé wa lékè pẹ̀lú ògo Ọlọ́run. So òun ni ìgbéradì táwa náà múra fún báyìí. Gẹ́gẹ́ bí ohun tí mo ti sọ síwájú, ẹgbẹ́ òṣèlú kì í di ẹgbẹ́, kò tí ì dẹgbẹ́ òṣèlú kan. Labour Party sì wà ń bẹ̀. tó mo rí pé ìbò tó ń bọ̀ yìí á jẹ́ láàrin Labour àti APC ni torí ẹgbẹ́ yẹn jẹ́ ẹgbẹ́ tó kó fìdí múlẹ̀ dáadáa so kì í ṣe pé bóyá Tinubu àbí APC fẹ́ sọ ẹgbẹ́ òṣèlú di ẹgbẹ́ kan so ọ̀pọ̀lọpọ̀ àwọn pátì wọn ìjà tó wà láàrin wọn wá láti inú pátì wọn kì í ṣe wípé bóyá APC ló wá dájẹ́ sílẹ̀ láàrin wọn nítorí pé ọ̀kánjúwà táwọn PDP wọ̀nyí ń lọ káàkiri láti bà pátì jẹ́ àwọn ló lọ ń dupò lọ ń gba ipò nínú ẹgbẹ́ òṣèlú tó kù tèmi nínú wọn wá sí ẹgbẹ́ òṣèlú Labour Party náà tẹ́gbà wa náà dẹ̀ ti ṣe Congress wá sílẹ̀ so kò síbi táwọn yóò fọ́ sí gbogbo tó lẹ̀ fọ́ sí ipò ni wọ́n ń lù kiri so kì í ṣe pé Tinubu fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹgbẹ́ kan so bó ṣe rí nìyẹn. mo rọ gbogbo ẹ̀yin aráàlú wípé ìbò tó ń bọ̀ dìbò kó o ṣe bẹ̀ ẹ tún gbowó ẹ tún dìbò kẹ́ ẹ ṣe bẹ̀ owó tó bá gbà 10,000 rántí pé wàá pé 10,000 yẹn sí ọdún mẹ́rin so wàá ṣírò pé èlé ló ní ọjọ́ kọ̀ọ̀kan bọ́ sí nínú 10,000 tó gbà kó tó dìbò so dìbò kó o ṣe bẹ̀ ó wà nù nǹkan tó ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ màá fẹ́ rọ gbogbo àwọn olùdìbò wípé ìgbà tẹ́ bá ti ń dìbò ẹ máa rántí o owó tó ń bá ti fún yín nígbà ìbò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pín owó yẹn fún yín wọ́n lọ yá owó ni o
ẹni tó bá dẹ̀ yá owó á dá owó padà síbi tó ti rí so owó tí wọ́n ń yá fún yín tí wọ́n fi ń gba ìbò ẹ̀tọ́ yín ọdún 4 ẹ máa rántí. Orúkọ mi ni Honourable Dr. Agbaje Abiodun, state chairman Labour Party gbogbo Ondo State. Ìwé ìròyìn díngí Oòduà, ìwògbè ọmọ Odùduwà. Ìwé ìròyìn Yorùbá pọ́nbélé tó kárí ayé, ẹ máa rà á, ẹ máa kà á.